Yorùbá. ọmọ aládé ni wá. Adé orí wa. Kò ní sí láéláé. Bí nǹkan ò ṣe nìyàn. Bóyá wá nǹkan ṣe kọ́ náà lè níyànjú. Tó ọ̀rọ̀ ìgbésí ayé ìran Yorùbá yóò níyànjú o. Ọ̀rọ̀ ìgbésí ayé tèmi àti tẹ̀yin tẹ́ ń wò mí nílé ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò mí yóò níyànjú fún wa o. Àṣẹ o. A ò ní ṣàṣetì nínú ayé wa. Mo kí wa kú dédé àsìkò yìí o. Orúkọ tèmi ni ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Kozim Adéwálé. Ìránṣẹ́ Oòduà. Aláǹfààní láti máa kàn síra wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ̀jáde wa tá a ti gbé jáde. Ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ń tawọ́ tasẹ̀ tí àwọn èèyàn fi ránṣẹ́ sí wa. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ òun la gbà lórí ẹ̀rọ ayélujára wa tó já sí wípé àforíjìn wá wípé kẹ́ ẹ má ṣe bínú sí wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ nǹkan sí wa pé ẹ gbóhùn wa fún bí ọjọ́ mẹ́ta. Àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà ló jìn. Ohun tí à ń kéde náà ni wípé ká lo iṣẹ́ àgbẹ̀ láti fi tún ìgbésí ayé ìran Yorùbá ṣe. Nítorí ìdí èyí, òun náà ni àwa náà ṣe wà lóko fún àwọn àsìkò kan. Òun ni ò jẹ́ kẹ́ gbọ́ wa. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀, a dúpẹ́ fún Elédùmarè tó tún wá jẹ́ ká máa gbọ́ra wa lásìkò yìí. Elédùmarè ọba amèní tó tún mọ̀la, òun ló fún wa láǹfààní láti ti wá sórí afẹ́fẹ́ lónìí. Òun náà ló dẹ̀ fún ẹ̀yin náà láǹfààní láti máa gbọ́ wa. Ṣùgbọ́n ṣá, kókó ọ̀rọ̀ wa ti òní, òun ni ìṣòro ìran Yorùbá. Ohun tí a fẹ́ fọwọ́ kàn, ohun tí a fẹ́ fọwọ́ bà lójú, òun ni ìṣòro ìran Yorùbá. Níbo ni ìṣòro ìran Yorùbá ti bẹ̀rẹ̀? Òun ni àkòrí ọ̀rọ̀ wa tòní. Àwa fẹ́ kí oníkálukú wa ká fìdílé nǹkan tàbí ká wá nǹkan fìdílé láti fetí wa ká fi gbéyàwó ọ̀rọ̀. Ká dẹ̀ ronú sí dáadáa gẹ́gẹ́ bí a bá ṣe ń sọ. Ẹ jẹ́ ká ronú sí dáadáa, ẹnìkan kì í gbọ́n tán. A ó fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Ètò tá a gbé kalẹ̀ látàrí kí ìran Yorùbá kó lè dé ilẹ̀ lérí ni. Tí a bá wá fẹ́ dé ilẹ̀ lérí, a gbúdọ̀ mọ ibi tí ìṣòro ìran Yorùbá, ìṣòro wa, ìṣòro ẹ̀yà wa, ìṣòro ìran wa, a gbúdọ̀ mọ ibi tó ti ṣẹ̀ wá. Ìdí nìyẹn tá a fi pè àkòrí ọ̀rọ̀ wa tèmi ní ìṣòro ilẹ̀ Yorùbá, ìbẹ̀rẹ̀ ìṣòro ilẹ̀ Yorùbá, the genesis of Yoruba problem, the genesis of Yoruba's problem. Eléyìí túmọ̀ sí wípé a fẹ́ túṣu dé ìsàlẹ̀ kòkò. A dẹ̀ fẹ́ jẹ́ kí ìran Yorùbá ká mọ̀ níbi tí nǹkan ti ṣe wá, níbi tí ikú ti payá kú bá wa. Ẹ máa tẹ́tí sí wa. Ìránṣẹ́ Oòduà ló ń sọ̀rọ̀ o. Iṣẹ́ tí wọ́n dẹ̀ rán wa sí ìran Yorùbá òun là ń jẹ́. Ìran àwọn bàbá tiwa wọ́n wá ní iṣẹ́ tá a rán ikọ̀ kì í pa ikọ̀ o. Léyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ tá a fẹ́ jẹ́ fún yín lónìí kò ní pa wá o. Yóò so èso rere nínú ìgbésí ayé wa. Bó bá ti wá ń so èso rere nínú ìgbésí ayé wa, yóò máa so èso rere ní orílẹ̀-èdè Yorùbá. Ohun tí a fẹ́ sọ fún wa òun ni wípé ẹ̀sìn ẹlẹ́sìn, èdè elédè tí èmi àti ẹ̀yin tá a wá gbé kan rí lónìí, a fẹ́ sọ fún wa wípé kò lè gbé wa dé ibì kankan. Àti wípé ibẹ̀ gangan òun ni ìṣòro ìran Yorùbá, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ibi tí ìṣòro ìran Yorùbá ti bẹ̀rẹ̀ òun ni wípé àṣà àti ìṣe àwọn bàbá tiwa tó bí wa, a gbé sílẹ̀, a ò ṣe é. Àwa lọ mú àṣà aláṣà, èdè elédè, ìṣe oníṣe pẹ̀lú,
a lọ mú òun làwa wá ń gbé yẹ̀wò ohun tí ilé tiwa wá wù wá mọ́ ó wá jẹ́ wípé ohun aráàta ló wá ń yá wa lára. A ti sọ níwọ̀nba tá a kàn pa lówe ṣùgbọ́n lónìí ibi tá a fẹ́ fojú wò nìyẹn lórí ètò wa tòní. Ohun tó ṣẹlẹ̀ ni wípé a sọ fún wa wípé ẹ̀sìn àjèjì tí èmi àtẹ̀yin tá a gbà wọlé nínú ìgbésí ayé wa nínú ìgbésí ayé ìran Yorùbá ó ti bẹ̀rẹ̀ sí ní dà wá láàmú lónìí nítorí wípé ìran àwọn bàbá tiwa síwájú kí Bíbélì tó dé kí Kùránì tó dé ó ní àwọn bàbá tiwa ti mọ̀ wípé Elédùmarè wà o. Elédùmarè tá a wá wí yìí òun náà ni a mọ̀ sí amènímọ̀lá amóhun gbogbo kó tó di wípé Kùránì àti Bíbélì dé òun là ń sọ wọ̀nyí. Nígbà tí Kùránì àti Bíbélì wá dé eléyìí ní já sí wípé ó ń jẹ́rìí sí ọ̀rọ̀ àwọn bàbá tiwa ni. Bẹ́ẹ̀ ni ìwọ wá lọ wò lónìí o tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pásítọ̀ tàbí tó jẹ́ ìmáàmù. Àwọn ìmáàmù òtítọ́ là ń wí o àti àwọn pásítọ̀ òdodo. Ìwọ lọ wò ó lónìí tí o bá lọ wo bàbá tó bí ọ ení, bàbá tó bí èjì, bàbá tó bí ẹ̀ta, bàbá tó bí ẹ̀rin, wàá rí wípé àwọn bàbá yín tá a kà sílẹ̀ wọ̀nyí títí dórí ìran kẹrin àwa tá à ń bẹ lóde ayé lónìí tá a jẹ́ ìran Yorùbá ó gbúdọ̀ ní ìṣẹ̀ṣe kan tí àwọn bàbá wa ń ṣe. Ṣùgbọ́n ṣá nígbà tá a ti gbàgbé àwọn bàbá wa a gbàgbé ìpọ̀rí àwọn bàbá wa a ní ohun ilé tiwa kò wù wá mọ́ a wá lọ mú ẹ̀sìn àjèjì, èdè àjèjì, iṣẹ́ àjèjì a mú wọnú ìgbésí ayé wa. A mú ohun abínibí tiwa agbé tì sẹ́gbẹ̀ẹ́. Báwo lẹ ṣe wá sọ wípé kó rí? Bí a ṣe máa rí náà nìyí o. Ìdí nìyẹn tí ìran Yorùbá fi wà ní oko ẹrú. Ẹ ṣèrántí wípé nínú Bíbélì yẹn náà a ó máa mú àwọn ẹ̀dà ọ̀rọ̀ wá kí èdè wa kó lè yéra wa. Nínú Bíbélì ẹ rí wípé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n gbàgbé Ọlọ́run bàbá wọn, wọ́n gbàgbé Ọlọ́run Jákọ́bù, wọ́n gbàgbé Ọlọ́run Ésáù tí ó jẹ́ ti àwọn bàbá wọn, wọ́n ṣe àtìpó, wọ́n jẹ̀yà, wọ́n dẹ̀ wà ní oko ẹrú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó tó 400 ọdún nílẹ̀ Ísírẹ́lì. Ṣùgbọ́n ṣá nígbà tí wọ́n padà sí ọ̀dọ̀ Olúwa wọn ṣàánú wọn ó gbé wọn kúrò lóko ẹrú. Ọmọọba Làwálì Oníkẹ̀kẹ́ Kọ́sìm Adéwálé ìránṣẹ́ Oòduà mo láǹfààní láti máa sọ fún wa lónìí wípé àtèmi àtẹ̀yin nílẹ̀ Yorùbá bí ẹni wà lóko ẹrú ni ẹ má jẹ́ ká tanra wa jẹ. Tá bá wa fẹ́ bọ́ ní oko ẹrú ẹ jẹ́ kí a padà sí ìpọ̀rí àwọn bàbá wa, ẹ jẹ́ kí a padà sí ìṣẹ̀ṣe. Ohun tí à ń sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè takò wá o. A dúró fún àtakò, a dẹ̀ ń fẹ́ gba ìmọ̀ràn kájọ fi oríkorí ká fi kùn lukùn kájọ láyéra wa nítorí wípé ẹ̀là lọ̀rọ̀ bàbá là kì í yé ni ọ̀rọ̀ àwọn bàbá tiwa ni. Àti Bíbélì àti Kùránì àwa ò jókòó síbí báyìí ká sọ wípé wọn ò dára, wọn dára púpọ̀ jù. Ṣùgbọ́n ṣá ohun tá à ń gbìyànjú láti sọ fún ẹ̀yin ènìyàn wa òun ni wípé ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe lọ̀gá. Kí Bíbélì tó dé kí Kùránì tó dé òun ni ìṣẹ̀ṣe ti wà. Ẹ dúró ẹjọ́ torí Olúwa ẹ jẹ́ ká jọ fi ọgbọ́n àgbà wò ó. Ṣé àwọn bàbá tiwa tó já sí wípé wọ́n á mú ewé, wọ́n á mú egbò, wọ́n á papọ̀, wọ́n dẹ̀ fi ń tọ́jú àìsàn.
tó já sí wípé Elédùmarè dẹ̀ ń gbà fún wọn. Ṣé ẹ wá fẹ́ sọ pé èèyàn burúkú ni wọ́n ni? Ní ìgbà ìwáṣẹ̀ tí àwọn baba tiwa tí wọ́n bá kó nǹkan sílẹ̀ báyìí tí wọ́n dẹ̀ ṣe àmì sí wípé iye báyìí la fẹ́ ta nǹkan wọ̀nyí, kò sí ẹni tí yóò débẹ̀ tí yóò kó nǹkan náà. Wọ́n ó mú nǹkan náà, wọ́n ó dẹ̀ fi owó síbẹ̀. Bí wọ́n bá lọ bí wọ́n bá bọ̀, àwọn baba wa ó tún débẹ̀, wọ́n á bá owó wọn ń bẹ̀. Ẹni tó gbé nǹkan síbẹ̀, wọ́n á bá owó ẹ̀ níbẹ̀. Ṣérú àwọn ènìyàn wọ̀nyí, ṣé ẹ fẹ́ sọ wípé èèyàn burúkú ni wọ́n ni? Nítorí wípé ohun tá à ń sọ yìí, a ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, a ó fi síta. A ó dẹ̀ gba ìbéèrè láàyè. A ó dẹ̀ gba ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀, a ó gbà láàyè. Látàrí kí a lè bá dé ilẹ̀ lérí ni. Látàrí kí a lè bá bọ́ ní oko ẹrú ni. Ìránṣẹ́ Oòduà ló sọ̀rọ̀ o. Iṣẹ́ tí wọ́n dẹ̀ rán wa là ń jẹ́. Ìran àwọn baba tiwa. Wọ́n wá ní ẹni ò rán ní iṣẹ́ là bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá a jẹ fún. Ìdí nìyẹn tí a kò fi gbúdọ̀ bẹ̀rù tàbí kí a ṣojo láti jíṣẹ́ fún ìran Yorùbá. Ohun tí à ń sọ wọ̀nyí, òun ló lè gbé wa dé ilẹ̀ lérí o. Òun náà ni yóò dẹ̀ mú wa kúrò ní oko ẹrú àti àjàgà èyí tí ìran Yorùbá wà nínú orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí ìran Yorùbá ní ọgbọ́n dé, níbi tí ìran Yorùbá ní owó dé, níbi tí ìran Yorùbá tó làkùn tó làkàdé nínú orílẹ̀-èdè àgbáláyé. Kò yẹ kó já sí wípé oko ẹrú la ó wà ní àsìkò yìí ní 21st century. Kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀. Ìdí nìyí tí àwọn onílẹ̀ fi wá gbé wa dìde kí a pàrọwà fún ìran Yorùbá, kí a dẹ̀ jẹ́ kí a mọ ibi tí a ti wá. When you remember your history, tó o bá rántí ibi tó ti wá, o kò ní ṣí ẹsẹ̀ gbé. Èmi kò sọ fún yín wípé kó ní irun kó má kírun o. Èmi kò dẹ̀ sọ fún yín wípé kí ẹlẹ́sìn ìgbàgbọ́ kí ó má lọ sí ilé ìjọsìn rẹ̀. Ṣùgbọ́n mo láǹfààní láti máa sọ fún gbogbo ìran Yorùbá wípé ohun tí adẹ́dá àti àṣẹ̀dá tó gbé fún àwọn baba wa, a kò gbúdọ̀ sọnù. Nítorí wípé ìran àwọn Gẹ̀ẹ́sì àti ìran àwọn Lárúbáwá, wọ́n ti wá sí ìlú wa, wọ́n ti gba góòlù lọ́wọ́ wa, wọ́n dẹ̀ ti gbé ẹ̀há òjé lé wa lọ́wọ́ àti pàǹdà. Tẹ́ bá bi mí léèrè, n ó dá yín lóhùn. Nítorí wípé ìran àwọn bàbá tiwa, wọ́n mọ̀ wípé Elédùmarè wà. Ẹ dákun. Ìran Lárúbáwá, wọn kò yọná lẹ́nu rí. Wọn kò yọná lẹ́nu rí. Ìran Lárúbáwá kan kò yọná lẹ́nu rí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìran àwọn aláwọ̀ funfun, ìran àwọn Gẹ̀ẹ́sì, a ò tí ì gbọ́ nínú ìtàn wípé ìran wọn wà tó yọná lẹ́nu rí. Ṣùgbọ́n ṣá, nínú ìran àwa adúláwọ̀, a gbọ́ nínú ìtàn, a dẹ̀ rí kà bí Ṣàngó Olúkòso Àbàbìn. Ṣàngó má bá mi jà, mi ò lówó ẹbọ lé. Tó já sí wípé nígbà ayé tiwọn tí wọ́n bá wà lórí iyẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́, iná á máa yọ lẹ́nu wọn. Bí ó bá ń bínú, àwọn onílẹ̀ adẹ́dá àti àṣẹ̀dá yóò máa bá wọn bínú. Ṣérú àwọn ènìyàn wọ̀nyí, ṣé àwọn ni a ó pè ní èèyàn yẹpẹrẹ? Wọn kì í ṣe èèyàn yẹpẹrẹ o. Adẹ́dá àti àṣẹ̀dá òun ló dẹ̀ ṣe wọ́n bẹ́ẹ̀. Kò wá láǹfààní láti máa sọ fún ìran Yorùbá wípé gbogbo agbára tí wọ́n ń lò níjọ́ náà lọ́hùn, Adẹ́dá àti àṣẹ̀dá òun ló fún wọn ní agbára náà o. Bẹ́ẹ̀ ni, bí Adẹ́dá àti àṣẹ̀dá bó ṣe wá fún wọn ní agbára náà, a kò gbúdọ̀ fi ojú tẹ́ńbẹ́lú agbára náà tàbí kí á yẹ̀gẹ̀ wọn. Wọ́n ní ọmọ tó bá sọ ilé nù, ó so àpò ìyàkọ́.
ìran àwọn bàbá tiwa wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ wọ́n ní yóò gbẹ ni. Ẹ jọ̀ọ́ ìran Yorùbá ẹ jẹ́ ká lọ rántí orísun wa, ẹ dẹ̀ jẹ́ kí a padà sílé, ẹ jẹ́ ká rántí orísun wa, ẹ jẹ́ ká rántí ìpọ̀rí àwọn bàbá èmi àti ẹ̀yin, ẹ jẹ́ ká rántí ẹ̀, ẹ jẹ́ ká rántí àwọn igba irúnmọlẹ̀. Ṣé ẹ rò pé ìran Yorùbá gọ̀ ni? Ìran Yorùbá gọ̀ kí wọ́n tó lè sọ̀yàn ní òrìṣà, kí wọ́n ó dẹ̀ tó lè máa wárí fún yàn. Àwọn náà rí ohun kan tó jẹ́ ohun mérìírí tàbí ohun tí a lè pè ní ó kọjá òye ènìyàn. Ṣé ẹni tẹ́ ẹ rí tó yọ lẹ́nu? Kò kọjá òye èèyàn. Ṣé ẹni tó já sí wípé ó ro àdá tí wọ́n fi ń lànà ní ayé ìjọ́un, ó kọjá òye ènìyàn. Nínú ẹ̀sìn mùsùlùmí wọ́n ní ànábì Dáúdà alayhi salatu wa salam, òun ni ọ̀gá alágbẹ̀dẹ tó kọ́kọ́ rọ irin. Ó dára o, ìbéèrè rèé fún gbogbo ẹ̀yin ènìyàn wa o tẹ́ jẹ́ mùsùlùmí. Ṣé ànábì Dáúdà yẹn, ṣé òun ló wá kọ́ Ògún tiwa bí wọ́n ṣe ń ṣe àgbẹ̀dẹ, tí Ògún fi ṣe àdá tí wọ́n fi ń lànà, tó fi ṣe ọkọ́ tí wọ́n fi ń roko, tí wọ́n fi ń kọbè, tó fi ṣe ìlàsà, bàbá ọgbẹ́, ìbọn? Ẹ jọ̀ọ́ àwọn ìbéèrè nìyí. Ohun tá a gbé kalẹ̀ a fẹ́ kájọ fi oríkorí, kájọ fi kùnlùkùn ní, kájẹ̀jọ gbára wa nímọ̀ràn látàrí ká má bàa pẹ́ ní oko ẹrú. Ẹ jẹ́ kó ní bá Ifá kó bọ Ifá, ẹ jẹ́ kó lọ́ṣun kó bọ Ọ̀ṣun, ẹ jẹ́ kí Ológùn kó bọ Ògún ẹ̀, ẹ jẹ́ kí gbogbo àwọn òrìṣà mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tó ń bẹ lótùúfẹ̀ ẹ jẹ́ ká bọ wọ́n, ẹ jẹ́ ká pe àwọn igba irúnmọlẹ̀, ẹ jẹ́ ká pè wọ́n. Tí a bá pe gbogbo àwọn nǹkan wọ̀nyí, a ó bọ́ nínú oko ẹrú o, bẹ́ẹ̀ sì ni a ó dé ilẹ̀ lérí. Ìránṣẹ́ Oòduà mo láǹfààní láti máa sọ fún yín wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe, gbogbo àwọn òrìṣà tá a kà sílẹ̀ wọ̀nyí, Ọya, Ọbàtálá, Ṣàngó, Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn igba irúnmọlẹ̀ tá a kà sílẹ̀ wọ̀nyí, kì í ṣe wípé a sọ wọ́n di Èdùmàrè o. Ẹ jẹ́ ká túmọ̀ ọ̀rọ̀ kó yéra wa. Wọ́n kì í ṣe Èdùmàrè. Ṣùgbọ́n ṣá, bá a bá déwájú wọn, tá a bá gbé tutù, bí a bá ṣẹbọ, bí a bá bọ Ògún, tàbí a bá ṣe èyíkéyìí nínú gbogbo tá a bá ṣe tó jẹ́ ti ìṣẹ̀ṣe, a rán wọn sí Elédùmarè ni o. Gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ mùsùlùmí lónìí, gẹ́gẹ́ bí o ti ń fi ọlá ànábì Muhammad sallallahu alayhi wa sallam, gẹ́gẹ́ bó o ti ń fọlá rẹ̀ tọrọ. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn gbàgbọ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rán ànábì Isa alayhi salatu wa salam tí ẹ ń pè ní Jésù Kristi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rán sólúwa tẹ́ǹfọ́ra. Jésù kìí sọ Ọlọ́run o, Jésù kìí sọ Ọlọ́run o. Ẹ jẹ́ kó rí wa máa pé o. Nítorí wípé ànábì Isa, Jésù Kristi tẹ́yìn sọ, ó kó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n ṣe ń gbàdúrà. Ó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ. Ta ni Jesus Christ, Jésù ìjọ yẹn, ta ló ń rìvá sí pé bàbá wa tó ń bẹ lọ́run? Elédùmarè ni. Elédùmarè tàwọn bàbá wa síwájú kí Bíbélì àti Kùránì tó dé. Elédùmarè yẹn náà, òun ni àwọn mùsùlùmí ń pè ní Allahu, òun ni ẹ̀yin kìrìsìtẹ́nì ń pè ní Ọlọ́run, God. Nǹkan kan lájọ ń ṣe o. Mo wá ń rọ ìran Yorùbá wípé ká padà sí ìṣẹ̀ṣe àwọn bàbá wa. Ìyẹn ò ní ká má ṣe kírun o, bẹ́ẹ̀ sì ni ìyẹn ò ní kó o má ṣe lọ sí church, kò ní kó o má ṣe lọ sí ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́.
ṣùgbọ́n ṣá àtèmi àtiwọ́ a ò gbúdọ̀ gbàgbé ìpọ̀rí àwọn bàbá wa. Ìpọ̀rí àwọn bàbá wa ní ìṣẹ̀ṣe jẹ́. Àwọn òyìnbó wá láti kó wa lẹ́rú, òun ni wọ́n fi dá ọgbọ́n wípé wọ́n sì mọ̀ wípé bí àwọn ṣe wá tí wọn ò bá gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa wọn kò lè jẹ́rí wa. Lẹ́yìn ìgbà tá a wá ṣe ẹrú òyìnbó tán àti ẹ̀ tí ì ṣe tán, torí wípé bá a sọ̀rọ̀ lọ tí bá a sọ̀rọ̀ lọ bá a sọ̀rọ̀ bọ̀ a ó sọ nípa wọn náà ní èdè wọn náà, ó ti wọnú èdè wa, báwo la ṣe fẹ́ ṣe é. Ṣùgbọ́n ṣá kí àwọn bàbá wa jẹ ìran Yorùbá jù nítorí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn, òun la ti ń sọ ilé fún ìran Yorùbá. Ẹ jẹ́ kí a gba òtítọ́ gbọ́. Ìṣẹ̀ṣe ò gbúdọ̀ bàjẹ́ o, kò dẹ̀ gbúdọ̀ bàjẹ́ lọ́wọ́ tèmi àtẹ̀yin nítorí àwọn ìwé wa tó ń bọ̀ lẹ́yìn ni. Nítorí wípé bóni ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ o. À ń bọ̀ ló bọ̀ sí wípé káwa sọ wípé bóni ṣe rí gan kò dára. Òní ti ń kù díẹ̀ káàtó, nítorí pé òní ti ń kù díẹ̀ káàtó yẹn òun ló mú àwọn onílẹ̀ gbé wá dìde. Bó bá wù ọ́ kó gbọ́, bó bá wù ọ́ kó gbà, bó bá wù ọ́ kó gbọ́, bó bá wù ọ́ kó má gbà. Ó ṣeé ṣe fún ẹ láti gbàgbọ́, ó dẹ̀ ṣeé ṣe fún ẹ láti má gbàgbọ́. Àwa ò múyàn ní dandan, ṣùgbọ́n ṣá ohun tó ń múyà jẹ ìwọ àtèmi nínú ilẹ̀ Yorùbá tá a wà yìí òun là ń gbìyànjú láti sọ. Wọ́n ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ibo la ṣiṣẹ́ àgbẹ̀ dé lónìí? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó tó àpérò tó yẹ kí èmi àti ẹ̀yin kájọ ṣe àpérò. Ẹ̀yin wa máa gbọ́. Ẹ má fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe mọ́ o. Ẹ má fẹnu tẹ́ńbẹ́lú ìkọ̀rí àwọn bàbá tiwa o, nítorí wípé ìkọ̀rí àwọn bàbá wa òun ni ìṣẹ̀ṣe jẹ́ síwájú kí Bíbélì tó dé, síwájú kí Kùránì tó dé. A ò wá gbọdọ̀ fẹnu tẹ́ńbẹ́lú wọn. Àìmọye pásítọ̀ lóde tòní tó mọ̀ yìí, ó hàn sí àwọn onílẹ̀, ó dẹ̀ hàn sí ẹni tẹ́yìn pè lọ́lọ́run yín yẹn, Allahu Rabbi, Allahu Samad, Allahu Samad. Ọlọ́run yẹn tí àwa ń pè ní Èdùmàrè, ó hàn sí wípé ọ̀pọ̀ àwọn pásítọ̀ òun ló ń lọ sílé àwọn babaláwo wọ̀nyí tí wọ́n lọ ń gba nǹkan tí wọ́n á lò. Ọ̀pọ̀ àwọn imam òun ló já sí wípé wọ́n ní ọlọ nílé, wọ́n ní ọlọ nínú ìdílé wọn, wọ́n ń lọ ewé, wọ́n ń lọ egbò, wọ́n dẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe lábẹ́lé, wọn ò mọ̀ pé ṣẹ̀ṣe làwọn ń ṣe. Ẹni tó lọ ra ewé jẹ́njókòó àti ewé amúnimúyè àti oríṣiríṣi ewé tí ó gùn pọ̀ tí ó dẹ̀ ń ṣiṣẹ́ fún, ó sì pera rẹ̀ ní imam, ó sì pera rẹ̀ ní àlùfáà. Ṣé kò ṣe ṣẹ̀ṣe lábẹ́lé? Ìmọ̀ràn tá ó gba ìran Yorùbá òun ni wípé òrìṣà bó ò lè gbè mí, ṣe mí bó o ṣe bá mi. Ẹ má jẹ́ kí a máa fi ẹnu wa yìí tẹ́ńbẹ́lú àwọn bàbá wa. Ẹ má jẹ́ kí a máa fi ẹnu wa tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe, nítorí wípé aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad ó náà ti sọ. Ó ní wípé lákùn dínukùn wàlìyẹ̀dín, ẹ̀sìn tiyín fún tiyín, ẹ̀sìn tiwa fún tiwa. Oríṣiríṣi làwa ti gbọ́ o, oríṣiríṣi la dẹ̀ ti rí. Ẹ mọ̀ wípé lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n bá wà ní mọ́sálásí, wọ́n á ní Olúwa paná Adébọrẹ́, Olúwa gbé súnà ànábì ga. Kí ló kàn yín pẹ̀lú Adébọ? Ẹ f'Adébọ lẹ̀, ẹ jẹ́ ó ṣègbésí ayé ẹ̀. Ẹ̀yin kọ́ lolúwa tó máa dájọ́. Ẹ ké sí àwọn ènìyàn tiyín, ẹ pè wọ́n. Bẹ́ẹ̀ ṣe wá wà yẹn, ara àwọn Adébọ lẹ́yìn náà wà o. Ìdí tẹ́ fi wà lára àwọn Adébọ òun ni wípé ewé àti egbò tẹ́ ń lò pẹ̀lú gbogbo àwọn atare tẹ́ ń jó wọ̀nyí,
tí ẹ̀ ń gbé fún gbogbo àwọn oníbàárà yín. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rù Olúwa nínú gbogbo tá a bá fẹ́ ṣe. Ẹ dẹ̀ má jẹ́ ká dà gẹ́gẹ́ bí òbílẹ̀jẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nínú àwọn oníwàásù ìgbàgbọ́ òbílẹ̀jẹ́ ni wọ́n. Nítorí wípé ìwọ tó o bá ti lo ọṣẹ dúdú tá a gún ewé àtegbò mọ́ kó o tó jáde lọ sí church, ìwọ tó o rí nǹkan mọ́nú church rẹ, gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀ṣe ni. Nígbà ẹ bá wá ṣèṣẹ̀ṣe tán ẹ wàá gun orí ibi ẹ ti ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣá èmi ò rí yín bá wí o, nítorí wípé ẹ ṣe làákàyè ni kò lè yé yín ni. Ṣùgbọ́n nítorí kó lè yé yín òun la fi wáta lóde tòní. Àwa gbàládùra fún àwọn onílẹ̀ wípé àwọn tó nílé ayé wọn á jẹ́ kó yé wa jù bẹ́ẹ̀ lọ. Bí a ṣe ń sọ báwa ṣe mọ̀ ọ́ sọ nìyí. Ṣùgbọ́n ṣá àtèmi àti wọ àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, a ó pàdé lẹ́sẹ̀ ògbèjì o. Mo kàn fẹ́ kẹ́ jẹ́ mi lẹ́rìí ni wípé ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Kọ́sìm Adéwálé ìránṣẹ́ Oòduà ó jẹ́ iṣẹ́ náà fún wa tá a fi rán. Ẹ gbọ́ orúkọ ara mi tí mo dá. Kí ni ìtumọ̀ Kọ́sìm? Kí ni ìtumọ̀ Lawal? Àwọn àfáà náà ló ní ká máa jẹ́ Kọ́sìm o. Àfáà dẹ̀ ni àwọn bàbá tiwa. Bẹ́ẹ̀ ni, so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ti sọnù mímì àti yín lọ́wọ́. A fi ará ilé tiwa sílẹ̀, a fi ẹni tó mọ̀ wá sílẹ̀, a fi àwọn tó bí wa sílẹ̀. Àwa lọ mú ará àta, a fi ṣe òrìṣà tiwa. A bẹ̀rẹ̀ sí ní a bẹ̀rẹ̀ sí ní bọ ètò elétò. Ṣé ẹ mú sùúrù? Ṣé Elédùmarè Olúwa Allah ṣé kò gbọ́n mọ́ bó ṣe dá wa ní Yorùbá? Kò gbọ́n mọ́ bó ṣe fún àwọn bàbá tiwa ní agbára ní ìgbàanì? Kí Bíbélì àti Kùránì tó dé òun náà bàbá wa ti mọ̀ wípé o ò gbúdọ̀ jalè. Àwọn bàbá tiwa wọ́n ní ọdẹ kì í sán bàǹtẹ́ ọdẹ ẹgbẹ́. O ò gbúdọ̀ ṣe ojú kòkòrò sí ìyàwó aládùúgbò rẹ tàbí ọmọlàkejì rẹ. Síwájú kí Bíbélì tó dé àti kí Kùránì tó dé òun làwọn bàbá wa ti mọ eléyìí o. O ò gbúdọ̀ jalè o. O ò gbúdọ̀ pànìyàn o. Gbogbo àwọn òfin wọ̀nyí òun làwọn bàbá tiwa náà mọ̀ o. Kí Kùránì àti Bíbélì tó dé. Èmi ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Kọ́sìm Adéwálé, mi ò ní bá yín gbà wípé àwọn bàbá tèmi, ìpọ̀rí tèmi, ìran tèmi wọ́n jẹ́ ènìyàn burúkú tàbí wọ́n jẹ́ ẹni ẹ̀kọ́ Elédùmarè. Wọn kì í ṣe ẹni ẹ̀kọ́ Elédùmarè. Àyànfẹ́ àti ìránṣẹ́ Elédùmarè ni wọ́n jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ lè pè wá lórí agogo kí a jọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Ṣùgbọ́n ṣá ohun kan tó lè gbé wa délẹ̀ lérí nìyẹn o. Ẹ wo gbogbo ohun ìjà tó ń bẹ lọ́wọ́ àwọn ọmọ Kàhóhùn gan ni. Ẹ tí mọ̀ ilẹ̀ Yorùbá ń bẹ nínú ìṣòro ńlá tí kò yí àwọn bàbá wa. Àwọn dẹ̀ sọ fún wọn, òun náà là ń sọ yìí. Tó bá wá jẹ́ ọmọ Yorùbá àtàtà, tó jẹ́ ọmọ Yorùbá pàtàkì, tó bá láǹfààní láti gbóhùn mi lónìí, èmi láǹfààní láti máa sọ fún yín wípé ìran Yorùbá ń bẹ nínú ìṣòro ńlá. Ohun tó dẹ̀ lè gbé wa dé ilẹ̀ lérí òun ni ìṣẹ̀ṣe. Odùduwà Republic ni o. Ṣùgbọ́n ṣá kó tó di wípé orílẹ̀-èdè Odùduwà yóò dúró, a ó ṣe iṣẹ́ ńlá o. A ó ṣe iṣẹ́ ńlá. A ó dẹ̀ bẹ àwọn bàbá wa lọ́wọ́ ẹ̀. A ó padà sí orírun wa. A ó tọrọ àforíjìn lọ́wọ́ àwọn bàbá wa. A ó tọrọ àforíjìn lọ́wọ́ àwọn onílẹ̀. Nítorí wípé àtèmi àtẹ̀yin a ti ṣẹ̀ o sí ìpọ̀rí wa o. Bẹ́ẹ̀ ni ẹni mo sọ, gbogbo ẹ̀yin lọ́balọ́ba àtẹ̀yin lóyèlóyè, ẹ ti ṣẹ̀ sí ìpọ̀rí àwọn bàbá yín o. Bẹ́ẹ̀ ni àtọba tó ní kí wọn ó lọ máa wó ilé òrìṣà, àtọba tó sọ wípé Jésù lolúwa. Jésù kọ́ lolúwa o.
Jésù kò tó Olúwa o, àwọn baba ti wá mọ̀ o. Gẹ́gẹ́ bí Ṣàngó kò ti tó Olúwa, gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad kò ti tó Olúwa. Òun là ń sọ yìí. Elédùmarè ọba amènímọ̀lá yóò wá ṣe rere fún èmi àtẹ̀yin, yóò dẹ̀ fẹ́ kí a dé ilẹ̀ lérí. Àwọn amójú ẹ̀rọ mi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tawọ́tasẹ̀ fún mi nì. Ó kán lẹ́nu, ó kù síkún àgbà. Àfi àkókò yìí gba gbogbo ìran Yorùbá àgbà wá níyànjú. Ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe tàwọn bàbá wa. Ó dé ní. À ń fi àkókò yìí a fi dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Ọ̀jájá Ọ̀ọ̀nìrìṣà, àrólé Oòduà, ìránṣẹ́ Oòduà ló wá ń bá wa sọ̀rọ̀ báyìí o. Ẹ jẹ́ ká tẹ́tí, ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹ̀mí wí fún wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé nǹkan ìbílẹ̀ tiwa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ààrẹ Ọ̀nà Kakanfò ti ilẹ̀ Yorùbá. Ìdí tá a fi ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni pé àwa ò bẹ́ nìkan ṣọ̀tá, a ò dẹ̀ ní bẹ́ nìkan dìtẹ̀. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, ìṣọ̀kan ilẹ̀ Odùduwà, òun ni ìdáǹdè Odùduwà, òun ni àwa ń polongo fún. Àwa kò ní wo wípé ìmọ̀ ẹnìkan kò jọmọ́ tiwa, káwá ka kún ọ̀tá wa. A ò ká kún ọ̀tá wa, èrò lè ṣàyàtọ̀. Ṣùgbọ́n ṣá, Olúwa yóò ṣẹ, Elédùmarè yóò ṣẹ. Tó wá gbà á ládùúrà fún ìran Yorùbá pé ohun tá à ń wò lọ́kàn orílẹ̀-èdè Odùduwà àtèmi àtẹ̀yin nígbà tí a ó bá débẹ̀ wọn ò ní fi wá ṣàwátì o. Nítorí wípé ẹni tó máa kú ló máa kú, ẹni tó máa kù ló máa kù. Orílẹ̀-èdè Odùduwà ó di dandan fún wa ní ìran Yorùbá. A ó sì débẹ̀, a ó dé ilẹ̀ lérí, yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣá, a ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta. Ẹ jẹ́ ká WhatsApp wa, ká jọ tàkùrọ̀sọ, ká jọ sọ ọ̀rọ̀ nípa ìlọsíwájú Yorùbá. Nọ́mbà tèmi Ọmọọba Lawal Oníkẹ̀kẹ́ Kozim Adéwálé, ìránṣẹ́ Oòduà, +234 80 68 46 58 54. Ẹ máa pè tẹ̀lé mi o. 080 68 46 58 54. Ó dìgbà kan náà, a ó dẹ̀ tún máa wá ta nígbàkigbà tẹ́ ẹ bá ti lè wá. Ire nínú ilé wa o, ire kàbìtì fún ìran Yorùbá. Ó dìgbà.